gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àṣírí Gani Azam ti tú o. Àṣírí wọn ti tú. Àṣé ìjà ìlara òun ni wọ́n ń jà látijọ́ yìí. A ṣáà ń wò bẹ́ẹ̀ náà báwọn ṣe ń sọ lọ́ṣà ti àwọn ọmọ wọn síta. Ó yẹ máa sọ báyìí, ó yẹ máa sọ báyìí. Àṣé ìjà ẹ wo àṣírí ti tú. Ìmọ̀ play audio kan fún wa nísìn. Ẹ wá gbọ́ gbogbo ọ̀rọ̀ ìlara tí Gani Adams ń sọ látijọ́ yìí. Ẹ wá gbọ́ gbogbo ẹ pé so nǹkan tí màá yìí ń ṣe lélẹ̀ pé ìjà ìlara ló ń jà. Òun làwọn Yorùbá fi máa sọ pé ìjà lára ìtọ́bọ̀rọ̀. Ó wá gbá àwọn èèyàn síta láti máa bú Sunday Igboho láti máa ṣoríṣiríṣi tó wù wọ́n. Ẹni lẹ́nu òde sọ̀rọ̀ sí tábà sọ pé Sunday Igboho sọ̀rọ̀ sí pé Gani Adams wọ́n mọ̀ bá wí o. Làwọn ọmọ ẹ̀ náà fọ́n síta bí iná wẹ́dà. Ẹ má wulẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ́. Èyí náà wá lọ gbọ́ díò yìí. Ẹ wá mọ̀ pé máa yìí kò ń ṣe èèyàn. Àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀ tó mọ̀ pé ni yóò ṣe èèyàn. Àwọn tí ń sọ náà tẹ́lẹ̀ náà yìí náà tí wá fẹnu ara yín rí. Ẹ wá fi etí ara yín kẹ wá fi gbọ́ pé máa yìí gbé kò ń ṣe èèyàn. Ó yẹ wá lọ gbọ́. So now lẹ́gbẹ́ wọn ti wọnú APC as it talks lẹ́gbẹ́ iṣẹ́ burúkú náà ń ṣe. I will send you a letter. Táwọn bíbí ikọ̀ sí Tinubu pé kí ni Tinubu wọ́ ìsáàmà rẹ̀ ló fún àwọn ní bákìn káwọn lọ eliminate wọ́n dẹ̀ sign letter yẹn wọ́n kọ sí ilé ẹ̀ ní bọ́dí náà ó dẹ̀ receive ẹ̀. Àwọn tó wá ń ṣiṣẹ́ ń bẹ̀ náà wá lọ pé irú lẹ́tà burúkú rèé àwọn náà sneak photocopy wà báyìí. Lẹ́tà yẹn dẹ̀ rí mo wá jù sí media Tinubu kò reply pé ó tẹwọ́ wo kò tẹwọ́ kò reply dè mí. So àwọn yẹn ló yí Ògbòho ká lọ́ yí ká and mo dẹ̀ tí wá rí pé àwọn yẹn ló wá ń kó mọ́ra. The friend of my the enemy of the friend of my enemy is my enemy. Ó dẹ̀ ní abẹ́jàjàngbara àwọn eléyìí dẹ̀ rèé wọn ẹ bá sọ̀rọ̀ jàgbọ́n láti 2000 àfi kọ́ máa bú mi nínú wọn ló ṣe interview tó ní ọmọ tápà ní mí pé mi ìmọ̀lé nígbà tá a jọ ń lọlé tó ní òun sí ẹ̀sọ́ nínú wọn ni òun kọ́ fún ẹ̀ lẹ́tà yẹn. bẹ́ẹ̀ ni mo wà gẹ́sì ẹ̀ wọ́n ní kí n bá sọ̀rọ̀ mi ò bá sọ̀rọ̀ mo ní lọ́lọ́pàá ó fẹ́ dà nǹkan rú ni. òun gbọ́dọ̀ ló sign lẹ́tà yẹn Razak Arógundádé. yes mo sọ fún bàbá láàfin pé irú lọ́sọ̀tì ló ń ṣe lẹ́nu tó fẹ́ dá wàhálà lẹ́ni. Ẹ máa gbọ́ màá send ẹ̀ sí òun ló kọ́kọ́ sign lẹ́tà yẹn pé kí wọ́n pa mí. So ọ̀rọ̀ Ìgbòho ẹ wò dáadáa o níwájú Ọlọ́run àtẹ̀yìn ọba dàbò mo fi alálẹ̀ Yorùbá búra o mi ò against ẹ̀ ìgbà tó ń ṣe tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ Tinubu tí wọ́n bá mi mò ń defend ẹ̀ ìgbà táwọn tí àwọn mi náà mo dá lóhùn pé láyé àìkókò Nàìjíríà ló máa arrest nígbà yẹn but tí ń sin ọwọ́ ẹ̀ ti wọ̀ lára ẹ̀ àní information tí mo ti ní gan lóru àná gan ó wà lọ́dọ̀ tí wọ́n staff Lagos State Táyọ̀ Àyìndé lánàá ó ní nǹkan tó gbé kù. ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ mi ṣe ń jẹ́ intelligent mi ó lágbára. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àwọn tó fún mi ní information pọ̀. So ó wà lọ́dọ̀ Táyọ̀ he left there 2:45 ló kò ní ọ̀dọ̀ Táyọ̀ Àyìndé. Chief of Staff Lagos State oúnjẹ ní Tinubu máa ń rán láti coordinate iṣẹ́ burúkú lẹ́kọ̀ọ́. Ó ti ń ṣe tó Tinubu ti pẹ́ òun ló fi Chief of Staff Lagos State be compensated. It was a former SSS product. Ó di táyà ló wá ṣiṣẹ́ burúkú ẹ̀ fún Tinubu. Máa wà fún. Iṣẹ́ tó dẹ̀ gbé fún ni pé kó lọ fi owó yẹn recruit àwọn èèyàn. Pé kó fi face mi. Ṣé ìyẹn ti ṣe ń sọ síta báyìí? Kò ṣe é sọ síta o. Ọ̀rọ̀ burúkú kọ̀ lẹ́rìí. So ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ń wò ó ti ṣe àwọn pé iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ nìyẹn. Wọ́n máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní politician máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní. It's not a structural player. So gbogbo ìtọ́ka ń kàjọ yẹn rálì yẹn gan Tinubu gan ló máa ń kílẹ̀ ọ̀nà pé káwọn ọlọ́pàá má disturb ẹ o pé kí wọ́n lè fi spies èmi. Wọ́n clear ọ̀nà fún mi kó tó débẹ̀ wọ́n ti pe àwọn CP wọ́n ti fún ọ ló pé leave me alone àwọn kan pe gómìnà. Kí lẹ fi ìpàdé ṣe fún ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ tí mo sọ yìí either you believe or not if you are a spiritualist go and ask mi ò parọ́ o. Ó lóye tó ń fún àwọn Saddam wọ́n yẹ kó tó di pé nìkan bíi 2 weeks ago. Nígbà tí Tinubu ti rí pé mo ti
sọ̀rọ̀ tó náà ti róòlù àwọn propaganda wọ́n ti fi pè lálẹ́ àná ó dẹ̀ ní kan tó promise ẹ̀ tó bá ṣiṣẹ́ yẹn. ìyẹn chief of staff yẹn. no ó ní nǹkan tí Tinubu promise ẹ̀ ṣé tó bá ti dọ́dọ̀ chief of staff yẹn Tinubu á wá pè sínú special number kọ́ bá wọn sọ̀rọ̀. wọ́n ṣe máa ń ṣe nìyẹn kò ní Tinubu ò ní jẹ́ kọ́ ní access so kó má dìjọ́ wájú pé èmi ni gbówó fún ó máa rányàn sí wọn ni ó ṣe máa ń ṣe nìyẹn. àmọ́ bẹ́ẹ̀ kò tẹ̀ ní yọjú kò tẹ̀ ní dàbẹ̀ kó tẹ̀ mọ́wọ́ mẹsẹ̀ rárá àtọ̀ tí kankan tẹ̀ mọ́ sí rárá. 50 million ní Tinubu ní kí chief of staff ìyẹn tí yọ 5 million mẹ́ gbàdá àwọn Sunday ń lọ wọ́n bá tẹ̀sí Tinubu pé ó ṣe ó dípò àwọn ti gba 45 billion yẹn o bí Tinubu ṣe pé chief of staff pé ṣe 50 million mo ní kó fún ọ wáì tí 45 báwo ló ń jẹ́ bọ́lá 5 million sí bí yẹn ṣe bínú pé àwọn ògbóró pé ta ló ń fẹ́ pé ọ̀gá pé òye báyìí mo fún yín ìyẹn ìjà yẹn ti lọ láàrin wọn báyìí. kẹ́ ẹ lè mọ̀ pé mo ní akúrè 50 náà ẹ̀kọ́ fún 45 náà fún òun wá tẹ̀sí Tinubu pé ẹ ṣé o 45 ní 45 million Tinubu wá pè ṣé ọ̀sán àgbàdo 50 mo ní kó fún ọ wáyé 45 ìyẹn ṣáà sọ̀rọ̀ wọ́n kan ìyẹn bá pe àwọn ògbó padà pé wáyé tó ṣe wá ń pè ọ̀gá pé 45 mo fún ẹ tó wá ń sọ. ìyẹn náà tún máa dá wàhálà rẹ láàrin wọn báyìí. ó yẹ rí nìyẹn. ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ ni nǹkan tó yé gbogbo wọn nìyẹn. exactly so ẹ má gba ọwọ́ yẹn gbọ́ o ẹni tó ti sọ kọ́tọ̀kọ́tọ̀ pé kí Tinubu wá ṣe president wọ́n ti ń kàfà fún Tinubu lọ́wọ́lọ́wọ́ o tẹ bá gbọ́ dára ṣò tó jẹ́ girlfriend ẹ̀ tó máa ń ṣiṣẹ́ fún tó máa ń bú wa yẹn náà sọ pé Tinubu máa jẹ́ ìwà láìpẹ́ yìí ó máa di president Tinubu lọ́dẹ̀ issue communicate lánàá pé àwọn ò fẹ́ gbọ́n kankan lórí self determination àwọn ì support the restructuring. mi ò mọ bẹ́ẹ̀ ará lóyìnbó ṣe gbọ́kànlé bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́kànlé yàn ẹ̀kọ́ wo ìpìlẹ̀ṣẹ̀ lágbára ìpìlẹ̀ṣẹ̀ lágbára ẹ lọ wádìí ní gbogbo diaspora ẹ béèrè lọ́wọ́ any group kan pé ṣé wọ́n fún mi lówó rí mi ò nígbà yob tá à ń ṣe gbọ́ èmi ni màá ti dáwó tèmi ni Yorùbá wọn gbọ́ ìsọwà ní diaspora tó yẹ pé èmi wà lára tó dálẹ̀ màá ti dáwó tèmi ni. so ẹ má gbọ́kànlé ọ̀gbọ́n yẹn o ọ̀nà tọ́lọ́ máa gbà yọ ti wálẹ̀ o. àmì Ọlọ́run ẹ má gbọ́kànlé o. ẹ ṣáàjọ tó Ọlọ́run èmi á pe bàbá lọ́la ẹ jọ ẹ jẹ́ ká wo bá ṣe lè yanjú ọ̀rọ̀ yìí. ẹ má gbọ́kànlé rárá torí iṣẹ́ tó fẹ́ ṣe owó yẹn wọ́n ń da owó yẹn bọ̀ kó dà kí nìyẹn rú. ó dàrú owó ni o owó ni o bó ṣe ń gbà káàkiri nígbà tó ń ṣe politics nìyẹn. èmi tó ojú ti sọ ọgbọ́n èèyàn tó jẹ́ fún gbogbo ẹ̀yin bó ojú dúgbà yẹn ìbò sọ bó ṣe wá ṣiṣẹ́ fún PDP ní Èkìtì tó ti gbowó Tinubu tó ti kọ́ àwọn pé káwọn sọ pé IG fẹ́ pé àwọn pé jẹ́ IG fẹ́ wá arrest àwọn tó ní tó parọ́ fún àwọn PDP eléte ní Sunday guy ni. Ọlọ́run alágbogbo à ń bẹ̀ lágbára lọ́hùn ẹ bá mi sẹ́ǹdì kínní yẹn. àmì o social media ló pọ̀ bí nǹkan yìí jẹ́ social media ó kàn fún ọ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó kàn ń sọ̀rọ̀ tó social media ó dẹ̀ ti fáwọn míì nílẹ̀ pé màá fún nílẹ̀ màá dẹ̀ kọ́lé sí tó fi ń tọ́ àwọn yẹn tó ń larí mọ́. ọ̀dẹ̀ wọ̀n pé mo ṣòro bú ẹni tó bá bú mi ìpìlẹ̀ṣẹ̀ ìgbẹ̀yìn ẹ̀ máa ń kóró ni. ẹ ṣé gan ni ẹ ṣe mo ṣe rí yẹn o ẹ má fọkàn sí bọ̀bọ̀ yẹn tẹ bá fẹ́fẹ́ Yorùbá mi ò ní ká support mi o group tẹ bá wọn kó wà ṣe kí ẹ lọ wá group bí support ẹ má fọkàn sí Sunday o. ẹni tó dẹ̀ shock mi jù lálẹ́ àná fídíò tàbí bàbá Akíntóyè tó ti ní tán bá ní kó ń ṣù sí president Tinubu lòun á fẹ́ kó jẹ president Nàìjíríà nínú tàbí táwọn ará àwọn ọkọ̀ gé wọ́n bá ti fi ní ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mo gbọ́. ohun fídíò ẹ̀ báyìí mo láti fún èèyàn mẹ́rin wò wá pé ayé ẹ wo bàbá yìí tẹ́mi bàbá tí mo gbẹ̀rí ẹ̀jẹ̀ lórí wọ́n pé ó lè kú torí self determination. mo gbọ́ fídíò yẹn. ẹ dẹ̀ mọ̀ pé
àbáyà àti Sunday ti jọ ń ṣiṣẹ́ papọ̀ ó ṣeé ṣe ó ní ọ̀nà tí Tinubu á máa fi ṣẹ́tò òun ó ní ọ̀nà tó máa fi ṣẹ́tò Sunday pé ẹ̀ ṣiṣẹ́ fún mi. Yorùbá máa ń tọ̀yàn ní 9 minutes báyìí wọ́n á kọ̀ yọ ṣọ́ọ̀tì lẹ́sẹ̀ yọ ni wọ́n máa ń tọ̀yàn ní. wọ́n bá lè gbowó ẹ̀ tán wọ́n lè travel kó Nàìjíríà. wọ́n bá ti dàrú tán and ìkan tó ń jẹ́ irọ́ lórí irọ́ Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ó lè pa tó bá parọ́ mọ́yàn irọ́ yẹn á dẹ̀ lẹ̀ mọ́yàn báyìí. bẹ́ẹ̀ni pẹ́tipẹ́ti ni tí ò ní ẹ̀ ní kúrò. tí ò ní kúrò bẹ́ẹ̀ni. so irọ́ yẹn gan ló ń kọ́ wọn báyìí pé kọ́ máa pa. ẹ wo ọjọ́ Saturday níjọ́ Friday wọ́n bẹ̀rẹ̀ sí ń ti àwọn èèyàn social media ó ti gbé ààrẹ ti gbowó lọ́wọ́ Àtíkù ní o ní o torí fẹ́ support self determination ní o. àwa ní kọ́mọ̀ kan tẹ̀ lọ bá wọn lóò pé ṣé Àtíkù gan yóò ti rojú aráyè wọnú PDP Àtíkù tó ń gbádùn ara ẹ̀ ní Dubai. ìjọ òní mo ti fojú rí Àtíkù gbẹ̀yìn ilé ayé mi. ṣé òun tẹ̀ ráyè ti tiwọn kí lọ́wọ́ tó ló wà fẹ́ yìí. pa Àtíkù pa ṣé mi mo bẹ̀ ẹ́. mo ní ṣé òun tẹ̀ ráyè ti tiwọn lọ́wọ́ tó wà yìí. táwọn PDP bá dẹ̀ fẹ́ múyàn ní 2022 ṣọ́ ronú Àtíkù wọn láti mú. ẹ̀kọ́ lánàá ẹ̀kọ́ pa irọ́ yóò fún Àtíkù àfihàn ní 100 million nígbà election kan tó fihàn ní 100 million ká máa sọ pé election tó ìkú 2 years tí wọ́n ti mọ ibi tí Nàìjíríà ń lọ. bẹ́ẹ̀ni àti mọ ibi tó ń lọ o kọ́nà ń ṣàánú fún wa. ẹ̀wọ̀n Sunday tó dẹ̀ ní kọ́ lọ́ máa parọ́ yẹn. èyí tó máa ń sọ pé ọ̀gá wa ní ààrẹ o kíní kan irọ́ ni o ọ̀tọ̀ nìkan tó ń sọ lábẹ́lẹ̀ o strategy ni o. a sọ̀rọ̀ níta bí ìgbà pé òun gbà fún mi ọ̀tọ̀ nìkan tó ń sọ lábẹ́lẹ̀ tó ráwa náà láwọn tó ti close bọ̀. so ọ̀pọ̀ yẹn is ní Ọ̀yọ́ state is most dangerous person ní Ọ̀yọ́ ní ilé sọ Èkó. ẹ má dìbẹ́ lé lórí o ẹ má di ọkọ̀ yín sí rárá ó ti di ẹjẹ́ ọwọ́ Tinubu ti rà á. ìyẹn tó sọ pé tó bá rí mi surprise tó máa fún nílé kan ní Lẹ́kì àti 200 million owó yẹn ti wà lẹ́ o òun dẹ̀ máa bá àkẹ́ pẹ̀lú spiritual tí n bá sọ̀rọ̀ yìí síta òun ráwọ̀ pé báwo lọ̀rọ̀ yìí ṣe kò sí kankan gbogbo conversation kò sí ètò yẹn ní gbogbo nǹkan tí mo sọ yìí. Ọlọ́run kó wá ṣàánú fún wa báyìí tálá wá fẹ́ gbọ́kànlé báyìí o torí Ọlọ́run ààrẹ tálá fẹ́ gbọ́kànlé báyìí. Ọlọ́run ẹ̀yẹn máa wò náà kẹ́rí ibi tí ẹ̀dá bá fi ọkọ̀ sí kọ́ lọ́wọ́ máa ń gbà yọ. bẹ́ẹ̀ ni o kábíyèsí ọba tó ti mọ bí tó máa lébi sí ó dẹ̀ mọ bí tó máa gbà yọ ó mọ bí tó máa gbà yọ ó dẹ̀ mọ bó ṣe máa mú ó mọ bó ṣe máa mójú ojú ọ̀nà tẹ̀ ó mọ bó ṣe máa fojú ẹ̀ gbégbé. èyí tí mo jẹ́ tatẹ́nà ní tatẹ́nà ló kọ́ ẹ tatẹ́yìn ní pé èdè nìkan gbogbo rálì tó ń ṣe gbogbo àwọn tó wọ́n fún ọ lówó wá síbẹ̀ ní bí 100 120 ṣé wọ́n tó fẹ́ liberate Yorùbá Republic ní ìdẹ̀ ṣáà àwọn from one state to the another. wọ́n bá lè rí bẹ́ẹ̀ wọ́n wọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe bá ti ti mídíà sí Yorùbá tó bá fi sọ̀rọ̀ ẹni tó máa construct story yẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ òun ló construct yẹn wọ́n kàn fi sí mídíà. lò ó pé kó ṣe wíwà tó Nàìjíríà máa pín kó òun wá lọ fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari ni. ó fẹ́ fi gba tíkẹ́ẹ̀tì etí Sunday máa dàrú kó lè fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari kò believe lórí ilẹ̀ Yorùbá tọ̀ ó dẹ̀ fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni wọ́n ti ní kò fẹ́ gbọ́ o wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kò tẹ̀ fẹ́ gbọ́ kan wọ́n ní kò fẹ́ gbọ́. so òun ló lo Sunday o mo fi Ọlọ́run bá ṣẹ̀rí tí n bá parọ́ mo fi Ọlọ́run bá ṣẹ̀rí tí mo sọ fún yìí òun ló lò ó. ok a máa ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ má fọkàn sí rárá Sunday ń ṣàrẹ̀ rárá bàbá Akíntóyè wọ́n tẹ̀ sí lè pé bàbá yẹn tọ̀ ọ́dà ìwé gbàgbé Sunday. owó ni ọ̀bọ yẹn wá o. owó àti political power ó gba owó lọ́wọ́ eléyìí kó gbowó lọ́wọ́ eléyìí. kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá rówó. on confirm report àwọn kan jáà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá Ìgè. mi ò kò dá mi lójú o ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu jẹ́ mẹ́ta pé ó wà náà tó pa Bọ́lá Ìgè náà àti Fàyè. gbogbo náà làṣírí ẹ̀ sì máa tú. mo ní gbogbo náà làṣírí ẹ̀ sì máa tú wọn ò lè mú jẹ. kí lè yàn ṣe sí kọ̀ọ̀kan tó náà bá wọn.
olóòótọ́ ni race ti máa dín kò lọ́rọ̀ ọ̀bọ yẹn. ok ẹ gbàgbé o. no problem a máa ṣe lórí ẹ̀. 3:15 lánàá ló tó kó lẹ́kọ̀ọ́ cash wọn kó yẹn fún. so alálànà ló sì gba owó yẹn. 50 million náà ní kí. àmọ́ ní alálànà ló sì gba owó yẹn àbí. òru àná ní 3:15 ní òru. ó kò ní Ìbàdàn ní after 12 ó dé kó ó dẹ̀ ṣe mítì yẹn tán ó dẹ̀ gbowó yẹn fún ó dẹ̀ bá true fóònù tí ọ̀sán àbúlò ó fi bá Tinubu sọ̀rọ̀. ó ga o. Tinubu ò sí mbẹ́ o. hòtẹ́ẹ̀lì sí WhatsApp yẹn ní Ìkẹjà dẹ̀ náà ti ṣe mítì yẹn bẹ́ẹ̀ náà ti máa ń ṣe ó ní hòtẹ́ẹ̀lì kan ní Ìkẹjà mẹ́ẹ̀. Táyọ̀ Àyìndé. òun náà ni Tinubu máa ń rán sí àwọn 10 million boys tó náà fẹ́ pa mí yẹn òun ni Tinubu máa ń rán sí wọn. Tinubu ti wá ní káwọn yẹn lọ so papọ̀ mọ́ Sunday nǹkan jọ papọ̀ láti face mi. ìjọba ń pa akọgun. so ẹ bá rò pé hostility yẹn máa tán kò lè tán bọ̀rọ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. irú oríṣiríṣi almaroof ti ní ká máa pè sórí kíní pé àwọn ọmọ tó ń mú yẹn o kí ló dé ààrẹ ti gbowó kò rí wọn release. wọ́n kàn sọ̀rọ̀ mo ti correct ẹ̀. ààrẹ ń gbowó lórí ọmọ tó wà tó lè ṣáà ń gbowó lọ́wọ́ èèyàn fi ṣe struggle lọ́dọ̀ tiwa. bí mo bá ṣe meeting YOB. ẹ jọ̀ọ́ mo náà bá kéèsì wọn dé torí kíní yẹn mo ti fi first note sílẹ̀ fún yín lórí ẹ̀ náà mo náà bá kéèsì yẹn dé ṣe àwọn tí pé mo pè é kéèké jọ. kéèsì wọn gangan bẹ́ẹ̀ni ọwọ́ Ọ̀yọ́ state government ló wà. àwọn court bẹ́ẹ̀ strike. bẹ́ẹ̀ni. wọ́n strike. ọwọ́ Ọ̀yọ́ state government ló wà. and when there is a case in court kò sí agbára tó lè lò àfijọ́ tí judiciary bá mọ colonization. ọ̀rọ̀ ìjọba ni tó wá gbọ́dọ̀ individual ni. àìmọye mọ́dà kèsì tí Sunday ndidi tẹ́gbà àwọn tó wọ̀ tó òun yọ rẹ̀ àwọn ẹ̀mí ìwà lẹ́wọ̀n báyìí náà àwọn tó lò. Sunday yẹn ìmí ìwà lẹ́wọ̀n tẹ́ pé wọ́n ti dáhùn ọgbére fún lórí kéèsì òun yọ rẹ̀ òun lo political power láti fi yọ rẹ̀ political interest àwọn ọmọ yẹn forí ko. ọlọ́run àdúgbò gbà wá Yorùbá. almorif yẹn Sunday ló ṣiṣẹ́ fún almorif dára tẹ́ni ológo òṣàtọ́lá Sunday ló ṣiṣẹ́ fún. àwọn gbogbo àwọn ẹ̀yìn Sunday náà wà Sunday náà wà ọ̀gá àwọn ọmọ bá ṣe máa yanjú ọ̀rọ̀ yìí aládùúgbò bá ṣe máa yanjú ẹ̀ kí Yorùbá má kú sínú oko ẹrú torí àwọn ọmọ wa. kò sí nǹkan kan tó máa yanjú kóòtù akílẹ̀ ẹ̀yẹn máa wòrán tí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọ̀bọ yẹn wọ̀ yín láyà ẹ̀yẹn máa wòrán. torí inú mi dùn á pẹ̀lú bọ́wọ̀ sọ́wọ́. ó máa níyànjú tí ẹ bá ti ń jàjàǹgbara lọ. àwọn tó ń ba ìlú jẹ́ wọ́n á rà kan ní àwọn oníjàǹgbara ṣáàdì kò sọ́gbọ́n tẹ bẹ́ẹ̀ ṣe ní ọ̀dì ó wọ̀. bẹ́ẹ̀ni wọ́n máa ra àwọn kan. ìyá ò lè ṣe kó má ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀. kò sí bẹ́ẹ̀ lè ṣe ó máa ṣẹlẹ̀ o. àmàlẹ́ ètò máa tà wá nù wọn wá pa. Exactly. Nínú leading force bíi mẹ́rin wọ́n wá ẹnìkan tó wá pé wọ́n láì owó tó ń rà láti máa cause conviction but ẹ̀yin lẹ́ máa wọ̀ ẹ́ máa handle ẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ lọ. lágbára lọ a máa rọ́nà lọ. lágbára lọ. so kò sí wàhálà. ok ẹ ṣé gan ni màá tún pè yín ó máa pè yín all right ẹ ṣeun. No problem. Yeah.